أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله المستعان وعليه التكلان. اللهم صل وسلم وبارك على المنعوت من ربه بأطيب النعوت وأجل الصفات صلى الله عليه وسلم. أكي أباتي جولون الله Ìlọrin la wà. Mo sì lérò pé Ọlọ́run tún súnmọ́ lọrin nílẹ̀ Yorùbá jọ pọ̀lú lọ. Ó wá depend lórí bí Ọlọ́run bá ti fara hàn yàn. Ẹ bá béèrè Ọlọ́run lọ́wọ́ ẹni tẹ́bi ń pa, ọ̀tọ̀ ni tí ó sọ fún yín pa Ọlọ́run. Ẹ bá béèrè Ọlọ́run lọ́wọ́ ẹni tí ó yójú, ọ̀tọ̀ ni tí ó sọ fún yín nípa Ọlọ́run. Ẹ bá béèrè Ọlọ́run lọ́wọ́ àgàn, ọ̀tọ̀ ni tí ó sọ nípa Ọlọ́run. Bẹ́ẹ̀ bá béèrè Ọlọ́run lọ́wọ́ ẹni ó bímọ tó tún kọjá ayé tó lérò, ọ̀tọ̀ ni tí ó sọ nípa Ọlọ́run. Lọ́dọ̀ àfà ó ní ti ń jẹ́, lọ́dọ̀ babaláwo ó ní ń tán pé, lọ́dọ̀ pásítọ̀ ó ní bá ti mọ̀ sí, ṣùgbọ́n ní gbogbo ayé ẹyọ kan ni, kò jọba wọn ìjọba yẹn kù fún, kò sì ní jẹ́ kù fún yẹn. Fasubhanaka Allahumma tasbiha shakirin. Ìjókòó àwọn àgbàlagbà láwà, ẹ jẹ́ àjọ panupọ̀ ká ní Allahu Akbaru. Allahu Akbaru. Tí àlàáfíà bá wà lára èèyàn, kàkà tí yóò fi máa fi sáré káàkiri láàárọ̀ láì rí ti ń lé. Èyí tó dáa jù ní pé lu àlàáfíà rẹ síbi tọlọ́hun. Arákùnrin kan ké Al-Qur'an lọ́wọ́ lásìkò Umar ló bá dákú. Bó ti dákú, wọ́n fi lo gbogbo nǹkan tá a fi jẹ́ ni ó dákú fún. Kò jí náà bá gbé dọ́dọ̀ Umar pé ọkùnrin yìí dákú bóyá ó sì ti kú lóòótọ́ àmọ́, ṣùgbọ́n àṣìrámì kò mí. Umar wá béèrè pé iṣẹ́ wo ní í ṣe kó tó di kó dákú. Wọ́n ní innahu yakrahul Qur'an. Wọ́n ló ń kí Al-Qur'an ni. Àárín bolókédé nígbà tí yóò dákú, wọ́n lè rí àbí lókédé. Umar ní ẹgbẹ́ láti bẹ̀, kẹ́ ẹ tó parí súrà náà yóò jí padà. Wọ́n sì gbé láti bẹ̀, ká tó ké àyà bíi 5-6 lọkùnrin yìí bá jí. Wọ́n wá bí Umaru pé bó lélẹ́yìí ti jẹ́. Umaru ní ẹni ó bá lọ síhà àlàáfíà rẹ̀, okun rẹ̀, ayé rẹ̀ lórí kinní kan, orí rẹ̀ náà lágbè dìde lé lórí. Ẹni ó bá mọ̀ pé títóbi Ọlọ́run ó pọ̀ lójú òun, létí òun, tó sì dénú ẹ̀mí rẹ̀, ẹja ní Allahu Akbar. Allahu Akbar. Ní táwọn èèyàn máa expect ìjìnjẹ Ọlọ́run mo kọ́kọ́ kí. Ọba tó ń gbọ́ bá dépò mo kọrí kí. Mo wá rí bàbá téèyàn ń kọ́ jí kí. Tànáwọ́ méjì sókè tàfi kí. Ti dúró ti kúnlẹ̀ mi mo fi kí. Máa tún forí balẹ̀ máa kí. Torí pé ṣé ọwọ́ rẹ̀ fa kìkì. Òṣùbà mi fọ́bà olóríkì. Táwọn ayé ń kì láwọn oríkì tó fara mọ́ káàkì. Subhanaka rabbil haqi tabaraka mawlal khaliki. A'udhu birabbil falaki min sharri kulli khaliki. Mo ṣe tó Ọlọ́run la fi kí. Ọba tó tóbi tó ga jù ní kíkí. Kábíyèsí Ọlọ́run wo tó kí. Àkìbárò Ọlọ́run ni mo ń kí. Mo ń gòdè aláṣẹ́ríkì. Mo ń ṣẹ̀mí Ọlọ́run mo dúró tì. Olóòtú ayé olùfarati. Aláṣepé iṣẹ́ you are mighty. Ajagun ṣẹ́gun tí kì í ṣeun tì. Adáni tó ní tí kì í pani tì. Àdìgún àrò ọba sáàtì. Ọba tó lákàtà tó tún lákìtì. Ẹ má ló kúrò ọba tó kú tì. Ẹ̀dá ló ń gbó Ọlọ́run mi gbó tì. Aṣọ ló ń sá orúkọ rẹ̀ sátì. Sẹ́kúndẹ̀rín mo kí olùdúró tì. Fẹ̀yìntì fẹ̀yìntì ṣebí wọ́n mo fẹ̀yìntì. Láǹtì láǹtì mo bá gbòòrè láǹtì. Láyé mi bá ń dá aláìlú jìbìtì. Tọ́lọ́ba tó ń dáni láre mo fẹ̀yìntì. Ọ̀tá tó fẹ́ ráyè lójú àtì. Èmi á máa gbádùn lọ tí mo lọ́lọ́run tí kì í dójú tì àwọn tó bá mọ̀ ọ́ lólùfẹ̀yìntì. Ẹ jẹ́ á sọ pé Ọlọ́run tóbi ní àpapọ̀. Allahu Akbar. Ẹ jẹ́ á tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. Ohun tẹ́dá ò bá fẹ́ kó há Ọlọ́run ni kó fi kí. Ẹ jẹ́ á sọ pé Allahu Akbar. Allahu Akbar. Mo kí gbogbo àwọn mọ̀yànmọ̀yàn àwọn bàbá wa ní ìjókòó tó jẹ́ pé kí n máa dárúkọ wọn ní ọ̀kọ̀ọ̀kan bí ìgbà tí èèyàn tún fẹ́ gọ̀ síra ẹ̀ nìyẹn. Nítorí pé ẹni tá a kọ́ kí
àtẹni akíkànyìn ẹlòmíì ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó jẹ́ pé òun náà tóbi tí Ọlọ́run gbó bù háyà rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ tábà wá kírú ẹni bẹ́ẹ̀ yóò jọ pé èèyàn jọra ẹni lójú ṣùgbọ́n kíkì kan tí ò ní kú nú tí ò sì sí pé pè mí ló kọ kò sí pé pè mí ń bọ̀ dá kò sí pé ó ṣàwákí kò sí pé ó dá mi kí asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. bàbá mi sọ ibùl bayan Ọlọ́run kó jẹ́ kẹ́mi bàbá mi ogun. Àmín. bàbá wa àgbà Oníkànhún. Namallahu hayatahu. ọjọ́ ti lọ ẹni tí èèyàn mẹ́ta ni wọ́n ní ká má sọ̀rọ̀ fún àbí ká má fi ọ̀rọ̀ lọ ẹni ọ̀rọ̀ ń gùn ẹni ọ̀rọ̀ ń dùn ẹni tí orú ọ̀rọ̀ ń bẹ lára rẹ̀. Allah. bàbá Oníkànhún ẹ tóbi púpọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n máa dásà lásìkò tá a wà yìí torí gbà táwa náà bá létí ànísàláì máa gbọ́ wípé wọ́n ń sọ wípé OPP bàbá Oníkànhún ẹ pọ̀ púpọ̀ ẹ tún wá kọjá púpọ̀ pin bẹ́ẹ̀ ti tó yìí àná ló bí òní èyí tá a bẹ̀ lọ́ọ̀ ní wípé kí òní ó mọ̀ bí ọ̀la tí ó burú fún bàbá wa. Àmín. ọ̀la ìyá Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ọba tó ṣe yín ní ìkan tó dáa nínú ọmọ mẹ́ta táyé mọ́ bí alọ́mọ su alọ́mọ kòkò alọ́mọ mi tí wọ́n bá pè èèyàn ní ọmọ mi ọmọ tí àwọn òbí rẹ̀ dáa ṣùgbọ́n àmàlùhù yàtàlìfù mà kọ́dà àmìlà àbàwẹ̀ yìí táwọn òbí rẹ̀ ṣe iṣẹ́ tiẹ̀ ń yàtọ̀ sí tiwọn òun yóò lórí ibú láàrin olóríire wọn ní ìmí rẹ̀ kò jẹ́ ní oṣù ẹlẹ́ẹ̀kejì ọmọ òun ní ọmọ kòkò olórí ibú làwọn tó bí ṣùgbọ́n òun wá yóò lóríire táyé bá wá kí lọ tán kí bọ̀ wọn nínú kòkò dúdú òun lẹ̀kọ́ funfun ti jáde ọmọ ẹlẹ́ẹ̀kẹta ní bàbá mi Oníkànhún lánàá òun lẹ jẹ́ lónìí mo bẹ lọ́run tó bá dọ̀la Ọlọ́run mọ́ yọyín kú òní kú bẹ́ẹ̀. Àmín. òun náà ní ọmọ ṣu sẹ́mọ̀ wípé ipò ṣu òun lẹ̀sẹ̀ máa wù bí àwọn bàbá àtàná ti rí títòní ti rí ló ń fi wá láyà balẹ̀ wípé bó bá sì ń rí báyìí lọ wà á ń lẹ́wọ̀ istaqamu ala tariqatin la asqaynahum ma'an ghadaqa. Salamu alaykum wa rahmatulah. afam salam da múlẹ̀ wa ọ̀ya direct.